bí Aláàfin Ṣàngó bó ṣe gba ipò mọ́ Aláàfin Àjàká lọ́wọ́ nìyẹn. Aláàfin Ṣàngó yìí ó wá jẹ́ alágbára kíkanjú tó jẹ́ pé ọba Èdùmàrè ó dá lára ọ̀tọ̀ tí ìṣèjọba rẹ̀ tó sì jẹ́ àrà ọ̀tọ̀ fún àwọn èèyàn nígbà náà. Agbára Ṣàngó ńgbà náà kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan ló mọ, débi pé ó rí ìgbà yẹn lò ó sì káàkiri àgbáláyé pẹ̀lú àwọn agbára tó yàtọ̀ sí èèyàn lásán tí ọba Elédùmarè fún un. Bí wàá fi ń yé wa wípé kábíyèsí ọba Òkun Adé Síjú-Adé Olúbùṣe Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ tó gbéṣẹ̀, wọ́n fi ọmọ rẹ̀ sílẹ̀, ọmọ tó sẹ́yìn, kò tó wá sẹ́yìn lásán, ó tún sẹ́yìn ó tún tún ẹ̀yìn ṣe. Torí pé tí kì í bá ṣe pé àwọn ẹbí ará, tí kì í bá ṣe pé àwọn ọmọ bàbá wọ́n jẹ́ ọmọ tí ó kájú ẹ̀ tó dúró re tó dáa, irú ètò yẹn kò lè wáyé. Bẹ́ẹ̀ ni. A tún kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára Adẹ́dàá. Àwọn àgbàlagbà wọ́n máa ń sọ wípé ìkọ́ kìí kọ́bálá, ìtàkùn kìí tàkùn kìí kéjò lẹ́sẹ̀, àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yẹnu, fínní ládìẹ tó kó ìmọ̀ bọ̀, àwọn àti yín á mọ̀ lọ́rẹ́ o, á mọ̀ bọ̀rẹ́ o. Àwọn ajogun ò ní lágbára lórí iṣẹ́ wa. Gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò, nǹkan bí méjì àbí mẹ́ta la fẹ́ mú wá fún yín. Àkọ́kọ́ ni ìrántí ọdún 10 tí kábíyèsí ọba Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ tí wọ́n papòdà tí wọ́n gbéṣẹ̀, ìyẹn ọba Síjú-Adé Olúbùṣe kejì Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. Àwọn ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ wọ́n péjọ láti ṣe ìrántí ọdún 10 tí bàbá ti lọ jẹ́ pé àwọn baba ńlá wọn tí wọ́n ti lọ bá àwọn alálẹ̀. Kí wá ló ṣẹlẹ̀ níbi ìrántí ọdún 10 kábíyèsí Ọọ̀ni Olúbùṣe? A mú wá fún yín tí a jọ gbọ́. Bákan náà, gẹ́gẹ́ bí ìmúrasílẹ̀ fún ti ọdún Ṣàngó lágbàláyé eléyìí tó máa ń wáyé nílùú Ọ̀yọ́ lọ́dọọdún, kí ni àtẹ̀jáde tó jáde láti ààfin kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́? A mú wá fún yín gẹ́gẹ́ bí ìmúrasílẹ̀ fún ti ọdún Ṣàngó tọdún 2025 tí a bá wọnú ètò lọ. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ẹ jẹ́ kí n dókè lọ́hùn-ún ká wò ó ká gbọ́n tí wọ́n ní fún wa. Tá a bá wá padà dé ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ eléyìí tí a mú wá gan gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ má ti lọ o, a sì wà lórí ètò, à ń padà bọ̀. Otasansan Radio and TV. Ẹ káàbọ̀ padà. Ẹ jẹ́ ká máa fi àsìkò yìí sọ fún yín wípé ẹ̀yin náà láǹfààní láti ṣe ìpolówó àti ìkéde iléeṣẹ́ yín, okòwò yín lórí ètò yìí kí a jọ faraṣájé bíi ṣẹ́ṣẹ́ fún. Ẹgbẹ́ tẹ́ ń tà wá, iṣẹ́ wo lẹ̀yin ń ṣe, okòwò wo lẹ̀yin yàn láàyò, kí lẹ fẹ́ káyé gbọ́, kí lẹ fẹ́ káyé mọ̀. Ẹ pè wá, ẹ bá wa sọ̀rọ̀, ká jọ sọ̀rọ̀ papọ̀, a sì bá yín pò papọ̀, a bá yín gbé kalẹ̀ eléyìí tí yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ àwọn olólùfẹ́ wa tí wọ́n wò wá káàkiri àgbáláyé. Ìyẹn ní abala ti bẹ̀yẹn. Bákan náà, ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀, kẹ́ ẹ sì tan notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè láǹfààní láti máa wò wá, láti máa gbọ́ wa
lóòrèkóòrè tá a bá ti mọ tuntun wá fún yín lórí ìkànnì wa Otasansan TV. Gẹ́gẹ́ bí a ṣe wá pàjùbà rẹ̀, mo ní àwọn ọmọ ẹbí wọ́n péjú wọ́n pésẹ̀ láti ṣe ìrántí ọdún 10 tí kábíyèsí ọba Okunade Síjúadé Olúbùṣe Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ tí wọ́n jẹ́ pé àwọn baba ńlá wọn tí wọ́n papòdà tí wọ́n lọ bá ẹlẹ́dàá tó dá wọn. Ṣùgbọ́n tó wú mi lórí jù níbi ètò ìrántí ọdún 10 kábíyèsí Ọọ̀ni Olúbùṣe yẹn, ó ní bí ọgbọ́n ìlànà tí àwọn ẹbí tí wọ́n gbà gbé ètò yẹn kalẹ̀. Mo wo àwọn calibers àwọn èèyàn tí wọ́n wà níbi ayẹyẹ yẹn, mo wá rí i pé iṣẹ́ gidi ó ní àwọn ẹbí kábíyèsí ọba Ọọ̀ni tó gbéṣẹ̀ ọba Okunade Síjúadé Olúbùṣe, iṣẹ́ gidi ni wọ́n ṣe. Torí kábíyèsí ọba Ọọ̀ni ti tòní, Ọọ̀ni ilẹ̀ Ifẹ̀ ti tòní, ọba Adéyẹyè Ẹnìtàn Babátúndé Ògúnwùsì Ọ̀jájá kejì, àwọn náà wà ń kalẹ̀. Wọ́n kó gbogbo àwọn orí adé, àwọn emir ní ilẹ̀ Haúsá, emir ní o, sultan, wọ́n péjú wọ́n pésẹ̀ síbi ayẹyẹ yẹn. Bákan náà la rí àwọn ọba ilẹ̀ Ìgbò, Òbí, Aróbí, Aríigwe, tí wọn ò lóǹkà, tí wọ́n ẹsẹ̀ ẹyọkan, tí wọ́n ẹsẹ̀ méjì, tí wọ́n péjú tí wọ́n pésẹ̀ lọ́jọ́ tá à ń sọ yìí. Tó fi mọ́ gbogbo àwọn olóṣèlú tí wọ́n lókọ, tí wọ́n lókè, ni wọ́n péjú pésẹ̀ síbi ètò yẹn. Eléyìí wá ń fi yé wa wípé kábíyèsí ọba Okunade Síjúadé Olúbùṣe Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ tó gbéṣẹ̀, wọ́n fi ọmọ rẹ̀ sílẹ̀, ọmọ tó sẹ́yìn, kò tó wá sẹ́yìn lásán, ó tún sẹ́yìn, ó tún tún ẹ̀yìn ṣe. Tí ìbá ṣe pé àwọn ọmọ bàbá wọ́n jẹ́ ọmọ tí ó kájú ẹ̀, tó dúró re, tó dáa, irú ètò yẹn kò lè wáyé. Bẹ́ẹ̀ ni ìdí rèé tí mo fi ń gbóríyìn, tí mo fi ń gbé ọlá làlà fún àwọn ọmọ ẹbí ará tí kábíyèsí ọba Okunade Síjúadé Olúbùṣe Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ tó gbéṣẹ̀, tí mo fi ń kí wọn pé wọ́n kú iṣẹ́ takuntakun. Ìyẹn lábala ti bẹ̀rẹ̀. Ẹ wá jẹ́ kí n mú ọ̀rọ̀ tí mo lọ jáde láti ààfin kábíyèsí ikú bàbá yèyé ọba Bímbọ́lá Akeem Ọwádé Aláàfin tìlú Ọ̀yọ́ lórí ìmúrasílẹ̀ fún ti ọdún Ṣàngó àgbáyé eléyìí tó máa wáyé ní inú oṣù kẹjọ, bẹ̀rẹ̀ láti ọjọ́ 16 oṣù kẹjọ ni ètò yẹn ló máa bẹ̀rẹ̀, ìyẹn ọdún Ṣàngó lágbàláyé, léyìí tí àjọ UNESCO tí wọ́n ti fọwọ́ sí láti máa gbárùkù tì, láti gbé lárugẹ. Kí wá ní ọ̀rọ̀ tí mo lọ jáde látẹnu àbí látọwọ́ ẹni tí í ṣe olórí fún ọ̀rọ̀ tó ń jáde, ọ̀rọ̀ ròyìn láti ààfin kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́, ìyẹn Bọ̀dé Dúrójayé. Ẹ jẹ́ kí n mú wá fún yín ká jọ gbọ́. Gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́, ó ṣe jáde, wọ́n ní Aláàfin Ṣàngó, an embodiment of the complex interplay between leadership, divinity, human vulnerability. The legacy of Aláàfin Ṣàngó is a rich tapestry of history, might, and cultural tradition. It speaks to the resilience of the Yoruba people and the enduring power of storytelling. In Nigeria, the Ṣàngó Festival of Oyo marks the beginning of the Yoruba traditional New Year in August.
It is an ancestral worship that takes place in Sango, Nigeria, near the ancient Koso temple. The 10th day festival is strongly connected to the social, religion, cultural, and political institutions of the Oyo State. It is held in commemoration of Tela Oko, the third Aláàfin of the Oyo Empire. He is believed to be the incarnation of the mythical Sango, the Yoruba divinity of thunder and lightning. When the festival commences on the Yoruba New Year's Eve in August, Sango devotees and followers share and eat roasted new yam and palm oil. People of all genders plait their hair and dress in red, wearing white and red beads around their necks and wrists. The festival encompasses different rites and involves chanting, storytelling, drumming, and dancing. Children acquire the related knowledge and skill by observing and imitating elders and attending Saturday worship at the Sango temples. Sango magical crafts and rites, however, are transmitted through apprenticeships. The festival unites the Oyo community, which views the practices as an expression of shared identity and social cohesion, and as a means of reconnecting with their ancestor, Sango. The legacy of Aláàfin Sango is a rich tapestry of history, might, and cultural traditions. It speaks to the resilience of the Yoruba people and the enduring power of storytelling. Through Sango, we learn that even the mightiest leaders are not immune to the vulnerabilities of human nature. His history challenges us to reflect on the nature of power, the burden of leadership, and the thin line between justice and destruction. A detailed illustration of the staff of Sango, Ose Sango, the Yoruba deity of thunder and lightning. The staff is ornately carved, featuring symbols of power, fire, lightning, and thunder. In the heart of West Africa, in what is now modern-day Nigeria, emerged the story of Aláàfin Sango, one of the most celebrated and controversial rulers of the Old Oyo Empire. Sango, the third Aláàfin of Oyo, was a man of great ambition, fiery charisma, and immense power. His name resonates even today as a symbol of both might and mystery, with a story that is as much a tale of leadership as it is a might of lightning and thunder. Although the precise historical dates of Sango's reign are not well documented, scholars generally place his reign between the 15th and early 16th centuries. Sango is better known in Yoruba mythology as a deified figure and god of thunder, lightning, and fire, and he has become one of the most important deity Òrìṣà in the Yoruba religion. Sango's rise to power followed the reigns of his predecessors, Aláàfin Ọ̀rànmíyàn and Aláàfin Àjàká. Ọ̀rànmíyàn, Sango's father, was the founder of the Oyo Empire and a formidable warrior who established the foundation of the kingdom's power. Ọ̀rànmíyàn's leadership and military conquest laid the groundwork for the future expansion and influence of Oyo. After Ọ̀rànmíyàn, Aláàfin Àjàká, Sango's elder brother, took the throne. Unlike his father and younger brother, Àjàká was known for his more pacifist approach, which led to internal strife and challenges to his authority.
Ajaka's inability to assert strong leadership ultimately paved the way for Ṣàngó to take the throne and restore the empire's strength through his assertive and often fearsome rule. Ṣàngó, known as the King of Thunder, was not just any ruler, he was the embodiment of the complex interplay between leadership, divinity, and human vulnerability. He succeeded his brother Aláàfin Àjàká and inherited a powerful empire at the height of his influence. Under his reign, the Ọ̀yọ́ Empire expanded its territories, strengthened its military, and became a beacon of cultural and economic prosperity. Ṣàngó was renowned for his commanding presence and loyalty he inspired in his warriors, often leading them into battle himself. But it was not just his military prowess that made him legendary. It was his association with thunder and fire. Ṣàngó fought and won several significant wars that expanded the influence and power of the Ọ̀yọ́ Empire. One of his most notable victories was against the neighboring Nupe people, who had long posed a threat to Ọ̀yọ́'s stability through a combination of strategic military tactics and his reputed mystical powers. Ṣàngó led his forces to victory, securing vital trade routes and fortifying Ọ̀yọ́'s position as a dominant regional power. Gẹ́gẹ́ bí ó ṣe jáde láti ọwọ́ ẹni tí í ṣe olórí ikọ̀ tó mójútó ètò ìròyìn àti ọ̀rọ̀ tó ń jáde láti ààfin kábíyèsí, ikú bàbá yèyé ọba Bímbọ́lá Akeem Ọ̀wádé Aláàfin tìlú Ọ̀yọ́, ìyẹn Bọ̀dé Dúrójayé, òun náà ni ẹ ti gbọ́ tí a mú wá fún yín yẹn. Ohun tí Bọ̀dé Dúrójayé, ohun tó ń gbìyànjú tó ń ṣàlàyé láti sọ nínú fínrìnfínntì yẹn tí mo mú wá fún yín yẹn, ó ní bí agbára tí ọba Elédùmarè tó fún Ṣàngó kò sì tó. Tẹ́ bá sì gbàgbé, tẹ́ bá rántí pé Ṣàngó ni ó jẹ́ Aláàfin kẹta ní ìlú Ọ̀yọ́, Ọ̀yọ́lé. Tẹ́ bá gbàgbé, tẹ́ bá rántí wípé lẹ́yìn tí Aláàfin Àjàká tó bọ́ sórí ìtẹ́ tó lùgbà, ṣùgbọ́n tí Aláàfin Àjàká tí ìṣèjọba rẹ̀ tí kò tẹ́ àwọn Ọ̀yọ́mèsì lọ́rùn, torí pé èèyàn jẹ́jẹ́, èèyàn tútù ó ní Aláàfin Àjàká. Ìgbà yẹn sì eléyìí ogun pọ̀, wàhálà pọ̀. Àwọn ogun tí Ọ̀yọ́ ń kojú, nílẹ̀ Yorùbá ń kojú ńgbà náà pọ̀, débi wípé ẹni yòówù tí ó bá jẹ́ Aláàfin nígbà náà ó gbọ́dọ̀ jẹ́ alákíkanjú, alágbára, onígbìyànjú tó le jagunjagun ló gbọ́dọ̀ jẹ́. Ṣùgbọ́n ìṣèjọba Aláàfin Àjàká wọ́ọ́rọ́wọ́ ni. Èyí ló wá mú àwọn èèyàn wípé nígbà náà pé tí wọ́n jọ ń ṣèjọba nílùú Ọ̀yọ́ nígbà náà wípé eléyìí ò lè ràn wá lọ́wọ́ o, ogun ń jà wá gbogbo eléyìí ò gbé o. Bí Aláàfin Ṣàngó bó ṣe gba ipò mọ́ Aláàfin Àjàká lọ́wọ́ nìyẹn. Aláàfin Ṣàngó yìí ó wá jẹ́ alágbára kíkanjú tó jẹ́ pé ọba Èdùmàrè ó dá lára ọ̀tọ̀, tí ìṣèjọba rẹ̀ tó sì jẹ́ àrà ọ̀tọ̀ fún àwọn èèyàn nígbà náà. Agbára Ṣàngó nígbà náà kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan ló mọ, débi pé ó rí ìgbà yẹn lò, ó sì káàkiri àgbáláyé pẹ̀lú àwọn agbára tó yàtọ̀ sí èèyàn lásán tí ọba Elédùmarè fún un. Gbàtàlágà ti wá, tí Aláàfin Ṣàngó ti wá gbéṣẹ̀ láti ìgbà náà, ìgbésẹ̀ Ṣàngó nígbà náà ó tún jẹ́ eléyìí tí ó tún yà lára ọ̀tọ̀ tó tún jọni lójú. Láti ìgbà tí Ṣàngó ti wá gbéṣẹ̀ tó ti kúrò lórí ìtẹ́ gẹ́gẹ́ bí Aláàfin ni wọ́n ti ń ṣe
ìrántí Aláàfin Ṣàngó nílùú Ọ̀yọ́ títí di òní, kó tó wá di wípé àjọ UNESCO wọ́n fi ọwọ́ sí ọdún Ṣàngó lè tó máa ń wáyé nílùú Ọ̀yọ́ lọ́dọọdún gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọdún tó ń gbé àṣà lárugẹ káàkiri àgbáláyé. Ọjọ́ 16 oṣù kẹjọ ọdún tá a wà yìí òní tọdún 2025 ló máa wáyé tí yóò sì làmìlaka. Ẹ jẹ́ ká mọ èrò àti òye tiyín lórí eléyìí. Ẹ fi ṣọwọ́ sí wa láì kọ́mẹ̀ nísàlẹ̀ fídíò yìí, a kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, ojú tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Títí ọ̀la tá tún pàdé lórí ìkànnì yìí, ire àtayọ̀ kò ní tán nínú gbogbo wa. Thank you. God bless you.